gbaragada ó fi re já mi láyà ó fògo yà mí lẹ́nu ó fi ràn lọ́wọ́ jọ mí lójú báwo mo ṣe fẹ́ ròyìn adùn tó fi sáyé mi o ògo pẹ́ lórí mi ọlọ́run gangan lògo ayé mi alánú gbaragada ó fi re já mi láyà ó fògo yà mí lẹ́nu ó fi ràn lọ́wọ́ jọ mí lójú báwo ni mo ṣe fẹ́ ròyìn adùn tó fi sáyé mi o ògo pẹ́ lórí mi ọlọ́run gangan lògo ayé mi Bisi Ologe ayé tèmi nílé Esther Ìgbẹ́kẹ̀lé mi ọmọ imú ní kí n sọ fún yín pé ẹ má gbé kúrò ńbẹ̀ o gbogbo ìgbà ní kẹ́ máa lọ síbẹ̀ kẹ́lẹ́ máa wò Bisi Ologe show ètò tó kọ́ wa lọ́gbọ́n tó fẹ́ ká mọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ nígboro àti ní entertainment industry mo endorse ẹ̀ látòní lọ. I love you all. My name is Alh Lanre Shittu. Is irreplaceable. You know, I've known him now for about 20 years. I actually met him through Taiwan. I'm a banker, my own mission from the bank. But it's someone that you see that is very genuine. I remember the conversation we had on the Thailand Year celebration. Thank you. Bóyá padà sẹ́yìn. Dòdò máa gbọ́ nígbà tó yá lọ sọ̀rùn. Bàbá. Ibà kò síbi tí ó dé tí ẹ̀yin máa fẹ́ rí tani ò fẹ́ owó wòlíì gan fẹ́ ẹ̀kọ́ gbójú kúrò ní kò ní jẹ́ káwọn yẹn mọ̀ ẹ̀ á mọ̀ wá. For helping people. I wasn't there first time when he helped a lot of people, but I've seen and I saw that he was a great inspiration to a lot. He helped people grow when they were in tough times. He helped people that he didn't even know that well. He was a good person. Ohun tí ò níyè méjì inú ẹ̀ òun náà ni ikú. A gbọ́dọ̀ mọ̀ ojú ni ikú àmọ̀dájú náà ni pé Lawal ò ní jẹ gómìnà mọ́. Wọ́n ní bí Sẹ́nẹ́tọ̀ Sàràkí wọ́n lè máa rántí ọ̀rọ̀ yìí. Orí TV ni àwọn tí ń wò wọ́n jọ náà. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.